Kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, wọn aláàánú alátìlẹ́yìn wa, ẹni tó fi àánú pa wá mọ́ àtútù rí ọjọ́ ìsinmi mìíràn nínú oṣù ìkẹta. Ìyìn àti ọlá àti ògo ní forúkọ mímọ́ yín Ọlọ́run wa, olùpamọ́ wa, ìkó àìsàn àti àdíbàjẹ́ olùọ̀rọ̀ tí a gbọ́ lẹ́yìn kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé àwọn iṣẹ́ ìyanu tí ó ní ọgbọ́n àtinúdá. Àwọn iṣẹ́ ìyanu tó ní ọgbọ́n àtinúdá. Mo mú àkọ́sórí mi nínú ìwé Mátíù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Àkọ́sórí wa ni a mú nínú ìwé Mátíù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n Jésù ń wò wọ́n ó sì wí fún wọn pé fún ènìyàn ni èyí ṣòro fún o, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkeje, Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkeje. Bí ó sì ti ń kọjá lọ rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá o. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi léèrè wípé olùkọ́ni, ta ní dẹ́ṣẹ̀ ọkùnrin yìí ni tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú? Jésù dáhùn pé kì í ṣe nítorí ẹnikẹ́ni yìí dẹ́ṣẹ̀ o tàbí òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run wọn ní ara rẹ̀ ni o. Èmi kò lè ṣe aláìṣiṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí í ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kò lè ṣiṣẹ́. Ní ìwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé o. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀. Ó fi amọ̀ náà pa ojú afọ́jú náà. Ó sì wí fún un pé lọ wẹ̀ nínú adágún Sílóámù. Ìtumọ̀ èyí tí ń jẹ́ rán an lọ. Nígbà náà ó gba ọ̀nà rẹ̀ lọ. Ó wẹ̀ o, ó sì dé o, ó sì ríran. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Iṣẹ́ ìyanu jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó kọjá ojú lásán, èyí tí àsọyé rẹ̀ kò ṣeé ṣe o. Ṣùgbọ́n Ọlọ́run ìyanu ni Ọlọ́run wa. Ó máa ń ní inú dídùn láti jọ àwọn oníyèméjì àti àwọn aláìgbàgbọ́ lójú. Ọlọ́run máa ń ṣe onírúurú iṣẹ́ ìyanu, ṣùgbọ́n lónìí màá wo àwọn iṣẹ́ ìyanu rẹ̀ tó ní ọgbọ́n àtinúdá. Ọlọ́run máa ń ṣe àwọn ìyanu tó ní ọgbọ́n àtinúdá nígbà tí àwọn ènìyàn bá rò pé ọ̀rọ̀ kan ti kọjá àtúnṣe. Kò sí ohun tí kò ṣeé ṣe fún un. Nínú Bíbélì kíkà wa tòní, Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kọjá lọ lọ́dọ̀ ọkùnrin kan, ẹni tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn Jésù bi pé ẹ̀ṣẹ̀ ẹni tí ó fọ́ ojú ló fa ìṣòro ọkùnrin yìí níbí. Jésù sọ fún wọn pé kì í ṣe nípa ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n láti fi ògo Ọlọ́run wọn ni o. Jésù tutọ́ sílẹ̀, ó sì fi ṣe amọ̀, ó sì fi sí ojú ọkùnrin náà. Ó sì sọ fún ọkùnrin náà kí ó lọ wẹ̀. Lẹ́yìn tí ó wẹ amọ̀ náà kúrò, ó padà wá, ó ríran o. Ìyẹn ni mo pè ní ìyanu tó ní ọgbọ́n àtinúdá. Ìyanu tó ní í ṣe pẹ̀lú ṣíṣẹ̀dá kan. Tí àwọn dókítà bá ti sọ pé o ní àìsàn tí kò ṣeé wò, Ọlọ́run yóò tú apá ibi tí ó ti bàjẹ́ ní àgọ́ ara rẹ dà ní orúkọ Jésù. Èyí ni ohun tí Ọlọ́run ṣe nínú ìwé àwọn ọba kejì orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹrìnlá. Nígbà tí ó wo ẹ̀tẹ̀ Námánì sàn, tí ó sì mú àwọ̀ ara rẹ̀ dàbí ti ọmọ tuntun. Mo ti rí àwọn obìnrin tí kò ní ilé ọmọ, tí wọ́n sì bí ọmọ. Àwọn kan nínú wọn bí ju ọmọ kan ṣoṣo lọ ní ẹ̀ẹ̀kan. Ọlọ́run lè yanjú ọ̀rọ̀ ìṣẹ̀dá ènìyàn. Ọlọ́run lè pààrọ̀ ẹ̀jẹ̀. Ọlọ́run lè dá ẹ̀yà ara tó ti sọnù padà. Ọlọ́run tún lè ṣe àfikún tàbí dínkù. Ó lè ṣe àfikún sísanra tàbí dín sísanra kù. Ènìyàn ó lè mú kí ó ga sí tàbí kí ó kúrú sí. Ọkùnrin kan tó ní ìgbàgbọ́ bí ọmọdé ní ìgbà kan, ó jókòó, ó sì ń gbọ́ mi bí àwọn ìyanu ṣe ń ṣẹlẹ̀ ní ibi pẹpẹ. Ó máa ń tiraka láti rí ohun gbogbo tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n àwọn tó ga jù lọ máa ń dí i lójú. Ó wá sọ lọ́kàn rẹ̀ pé ká ní pé mo lè ga sí ni. Ọlọ́run sì gbọ́ o. Ó sì sọ fún mi pé ẹnìkan wà nínú ìjọ tó fẹ́ ga sí. Ó sọ fún mi pé kí n sọ fún ẹni náà kí ó wo ilẹ̀ o. Bí ó bá rí pé ṣòkòtò rẹ̀ ti kúrú sí, ó mọ̀ wípé kò sí nǹkan kan tí ó ṣe òun o, ṣùgbọ́n òun ti ga sí. Nígbà tí ó tó àkókò fún ẹ̀rí, ó wá sí iwájú pẹ̀lú ìyàwó rẹ̀, ẹni tí ó jẹ́rìí sí wípé ọkọ òun ti ga sí lóòótọ́ o. Báwo lo ṣe lè ṣe àlàyé irú ìyẹn báyìí o? Agbára ọgbọ́n àtinúdá Ọlọ́run wa
ó wà lójú iṣẹ́ o láti sọ kò ṣeé ṣe di ṣíṣe. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fún ọ ní ìyanu tó ní ọgbọ́n àtinúdá ní orúkọ Jésù. Kókó àdúrà: bàbá jọ̀wọ́ na ọwọ́ agbára rẹ láti wò mí sàn o àti láti ṣe àwọn ìyanu tó ní ọgbọ́n àtinúdá nínú ayé mi àti ìdílé mi ní orúkọ Jésù. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 30. Ẹ̀já sọ pé bàbá mi na ọwọ́ agbára rẹ sínú ayé mi, ṣe àwọn iṣẹ́ àtinúdá nínú ayé mi. Gbogbo ẹ̀yà ara mi tó nílò ìpààrọ̀, Olúwa bá mi pààrọ̀ rẹ̀. Gbọ́wọ́lé mi Olúwa, ohun tí kò ṣeé ṣe nínú ayé mi jẹ́ kí ó ṣeé ṣe. Ògo ni fún orúkọ Ọlọ́run nítorí tí ẹ ti gbọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Pàdé wa bí oyin. Ó dàbọ̀. A kú iṣẹ́ ìsìn ni o.